anything anybody lè sọ ayé lè máa ṣáká ayé lè máa ṣáká ayé lè máa let them say Marcus, and I cannot be any other thing less than Marcus. Marcus is Marcus. It's real. It's genuine. It's tested. It's confirmed. Baba MKO yẹn gan kí ni àpèkẹ́? Marcus Kọ́rọ̀délé Olúwatómísìn. Marcus Kọ́rọ̀délé Olúwatómísìn. Olúwa náà ni mo dẹ̀ ń sìn títí tí máa fi wọlé sùn. Mi ò parọ́ rí, mi ò lu jìbìtì rí, mi ò gbowó lọ́wọ́ èèyàn, mi ò fẹ́ tẹ èèyàn. Má fún mi lọ́wọ́ fi ibi tí iṣẹ́ wà hàn mí. That's all. Ló bá ní ká tó gbàdá ká tó lọ máa dákò bàbá mi bẹ̀. Ṣùgbọ́n olè nìkan ni mi ò ní jà. Olè ló máa ń ṣọpẹ́ sí church tó máa ń tèkì rẹ́kọ̀dù ẹ̀. Tó lè bá ṣọpẹ́ sí church yẹn, ó máa gbé àkáǹtì jáde ibi tó kó sí àkáǹtì. Ọjọ́ tó bá ti mú ọ̀gá olè ló máa rántí ibi tó ṣọpẹ́ sí. So àwa Ọlọ́run ló rán wa láti wá ṣiṣẹ́ yìí. Ó bá máa di 2 hours time ibi yóò gbé gbèrò. Ọlọ́run ló mú ọjọ́ ìní. Ó dẹ̀ máa gbé wa. Ó dẹ̀ máa ṣe é. Torí kí ló mú spectacular sí ẹ̀ tí ń ṣe bọ̀? Béèyàn bá ti ń dàgbà ó máa gbọ́n sí ni. Commissioner ti wá, àwọn senator ti wá, the House of Assembly member mo ní 10. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti wá lókùnkùn jù kí wọ́n ti ń dájọ́ nítorí pé Olúwa ló sọ ọ́ dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ìmí ti káàkiri kó tó bọ́ sí. Ṣùgbọ́n gbọ́ pé ọ̀gá wọn ṣe ìwọ́n lé ní láti yọjú. Àwọn tó wá láti Oǹdó ti débí, àwọn tó wá láti Àkúrẹ́ ti débí, àwọn tó wá láti Òde Ayé ti débí. Ẹ̀sà kí lèèyàn tó fẹ́ láyé tó tún jù yẹn lọ? Kí lèèyàn fẹ́ láyé tó tún jù yẹn lọ? Kí ni wọ́n lára yín gbogbo ọ̀tọ̀ tó mi wù mí báyìí? Consistency yẹn ni ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn lè níyan. Mi ò ṣàgbèrè rí, mi ò lu jìbìtì rí, mi ò gbowó lọ́wọ́ èèyàn rí, mi ò lọ́rẹ̀ẹ́, mi ò lọ́lé èèyàn. Kò sẹ́ni tó mọnú mi, mo fi yí ẹ pé mi fúnra mi pápá ò mọnú ara mi. Nǹkan tọ́lọ́run bá ti ní kì í ṣe wòlíì ní mi láti inú ìyá mi. Jeremiah 1:1-10. Ó ní èmi ni mo yàn ẹni tí mo pè ní mo yàn ẹni tí mo yàn ni mo ṣe lóko ṣe sọ nínú ìwé Bíbélì náà nìyẹn. Jeremiah 1 ni ó ní láti inú oyún lòun ti dá as wòlíì. Go and do your work. So that's all. Ó dẹ̀ ń tì mí lẹ́yìn, mo dẹ̀ ń ṣe lọ. So mi ò lè dá ṣe òun nìkan ló lè bá mi ṣe. Having your dad around today. Yes. Bó o ló ṣe rí lára yín? Yes, sir. Baba is 104 now. 102. Fulfill. Ìyẹn ni mo sọ ní 1990. Àti ìmọ̀ pé a máa bá àwọn àṣàbí bá tì mí lẹ́yìn bá gbogbo àwọn jákàjàkàtà rí lọ́nà yìí. Pé wọ́n máa béèrè pé ṣọ́mọ babaláwo ni. Nítorí pé ẹnìkan wà tó ń fún ní déètì yìí sìn. Ó yẹ kó kú ní Thursday. Ó ní kidney problem and liver problem. Léni ó ti rìn, a máa tọ́jú ẹ̀, ó máa gbádùn. Níbí. Pẹ̀lú ewé àti egbò, ó máa gbádùn. Ọlọ́run kọ́ ló dá àdúrà, ètò àdúrà ló wà. Inú rùn ẹ̀ lọ́mú efirin. Dẹ̀rẹ̀ ara ń já ẹ̀jẹ̀. Bó efirin àti ewúro kò sínú òrí kó máa fi para. Gbogbo ilé sì wà nínú Bíbélì. Ó wà nínú Bíbélì. Ó ní òun dá ewé àti egbò fún medicine. Ó tún wá ṣàlàyé ẹgbàsà. Eléyìí tó béèrè yẹn, ó sọ fún wa nínú ìwé Bíbélì náà ló wà lónìí. No, don't worry. Eléyìí tó béèrè jẹ́ yẹn, ó sọ fún wa wípé nínú Bíbélì yìí, a fi yé wa more than 30 places. Ó ní Christianity is blind. Àlàyé tó sọ ni pé ní Ezekiel 47:12, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Ó sọ nínú Genesis 1:29, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Psalm 104:14, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Revelation 22, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Exodus 15:22-25, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Judges 9:8-10, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Jeremiah 8:22, ó sọ̀rọ̀ nípa ewé àti egbò. Then Matthew 9:12, Mark 2:15-17. Then Isaiah 37:21-23. John 21, láti verse 20-21. Isaiah 43:9. Ó sọ̀rọ̀ nípa kíni ewé àti egbò. Ẹ̀sà àdúrà ò lè ṣe ráìsì jiná. Sọfọ́débóyè kò ní sùúrù. Sọfọ́yèdèpọ̀ kò ní sùúrù. Àwọn tó ṣẹ̀dé láti theology school sọ pé wọ́n ní sùúrù. Jìbìtì ló wà nù kàn tó ń ṣe. Nígbà tó ní kí wọ́n bá Jésù lọ́nà Abẹ́òkúta. Ṣé ìwọ rí Jésù kó tó wá pè mí lọ́ba ni? Ṣé o rí Jésù kó tó wá pè mí lọ́ba ni? Tábà ti yọ jẹ́ kúkúrò kí ló dún kú òkú èṣù lè nìyàn. The first question nínú Bíbélì kí ló sọ nínú ìwé Genesis 3 láti verse 8, 9, 10, 11. Ó ní Adam níbo ló wà? Ó lè mi wà níbi ìṣòro pé mo wà ní ìhòòhò. Everybody now in Nigeria, Adeboye, Oyedepo, everybody is a suspect.
Everybody in the country today is a suspect. We believe we are pocket lawyer. We cannot win God. Lè gbé Jésù lọ sí court. Ẹni tó bá dẹ̀ sọ fún ẹ pé Jésù fẹ́ dé sọ fún kórí ẹ̀ bàjẹ́. Ó ní ayé àìnípẹ̀kun àmì. Ayé àṣekínni àìnípẹ̀kun àmì ní kí alágbéraga kó lọ ní sùúrù. Tówó ò bá sí lọ́wọ́ ẹ̀ má sọ pé ayé fẹ́ parẹ́. O lè sọ pé o fẹ́ lọ kú, o tún pay. O lè sọ pé tiẹ̀ ti tán. Ẹni tó ń ṣe fi jẹ mínísítà, ó fẹ́ gun mọ́tò mínísítà. Ẹni tó ń ṣe fi jẹ ambassador, ó fẹ́ lọ. Kò lè ronú pé ayé ti parẹ́. Wòlíì kan tiẹ̀ sọ pé ó ní Jésù ò para mọ́. Jésù nínú ilé tí wọn nìyẹn wọ́n ṣe gbẹ̀sìn ni. Àwọn ẹlòmíín máa gbẹ̀sìn mọ́ wèrè, ó lè jẹ́ wèrè. Ṣé Jésù ó ní Jésù kọ́ ló máa padà wá, bàbá ló máa padà wá. Ó ní èmi àti bàbá mi la máa tún padà. Owó tún rédíò owó ti àti pé ó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ ẹ̀ má sùn yẹ ká jà ẹ̀ lọ owó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.